kí ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam. Ẹ dákun lórí ọ̀rọ̀ tí arákùnrin kan sọ nípa pé ó sọ ọmọ rẹ̀ ní orúkọ Allahu, ó ní mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Àmọ́ kí n tó sọ ẹ gbọ́ nǹkan tó ẹ gbọ́. ọmọ mi tí mo bí lónìí ó mọ jẹ́ Allahu Abíọ́lá Ìsọ̀lá Mọ́léwọ́ Ọmọládérin. Kíní kan tí mo kàn fẹ́ sọ ń bẹ̀ ni pé n fẹ́ káwa mùsùlùmí ẹ má bara jẹ́, kò sí ẹnìkan tó lè bá Allahu jọ kọ, kò tíì sí ẹni tó lè bá Allahu tí ó bá jẹ́ ó kọ. Allahu ó ní Ọlọ́run ọba kan ṣoṣo tí ò bímọ tẹ́nìkan ò sì bí. Òun ló ṣẹ̀dá ayé òun ọ̀run, òun ló ṣẹ̀dá òrùn, òun ló ṣẹ̀dá òṣùpá, òun ló ṣẹ̀dá àràwọ̀, òun lọ́ba tí ń ṣú ọjọ́, òun lọ́ba tí ń mọ́ ọjọ́. Oní sọ òkú dá alààyè, oní tó ń sọ alààyè, oní sọ di òkú. Kìí jẹ, kìí mu, kìí sùn, kìí tòògbé. Ní gbogbo ọjọ́ ayé rẹ̀ iṣẹ́ ní fi ń ṣe. Ó nìkan ni Ọlọ́run, kò sí Ọlọ́run ní lẹ́yìn rẹ̀. Tí n bá ní ṣe sọ àsọgbanu gan, tí n tiẹ̀ pé lásọgbanu, bàbá tó bí ọmọ yìí gan, Allahu ọba yìí kì í ṣe Ọlọ́run ọba, òun ló ṣẹ̀dá rẹ̀. Àbí ẹgbẹ́ ọ̀nlẹ̀ Yorùbá rí kẹ́nìkan bímọ kó sọ pé òun sọ ní Ọlọ́run. Kì í ṣe pé ẹ̀ lè pé ó kọ tó bá wù yín kó tó lè jọ Allahu àbí kó tó lè rí bí Allahu. Ẹ jẹ́ kóun náà dá sánmọ̀ kó dá ilẹ̀, ẹ jẹ́ kóun náà dá òrùn kó dá òṣùpá, ẹ jẹ́ kó darí afẹ́fẹ́ bọ́lọ́run ṣe ń darí afẹ́fẹ́, Allahu ṣe ń darí afẹ́fẹ́. Ó dá òkun kó pàṣẹ fókun kókun dúró sójú kan, kókun dúró sójú kan, bọ́lọ́run ṣe ṣe. Ó ti bọ́ lọ, ó ti bá Allahu tó kọlù. Ẹ má bara jẹ́, kò sí ẹni tó lè bá Allahu tó kọ láyé, ó nìkan ni Ọlọ́run. Àbí àwọn gan tẹ́ ọ dé ẹlẹ́dàkejì wa, wọn bímọ ní ìṣe kan sọ ní Ọ̀rúnmìlà, àbí kan bímọ kan sọ ní orúkọ ohun tí wọ́n ń sìn. Ẹ̀yin ni ẹ fa wàhálà yìí bára wa. Ẹ má tọpinpin ẹ̀sìn wọn mọ́, torí pé ẹ mọ̀ nípa ẹ̀sìn wọn. Àwọn náà ẹ̀yin lẹ tọpinpin ẹ̀sìn wọn, làwọn náà fi bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí Islam. Ẹ kọjú sí tiyín, ẹ fi tiwọn lẹ̀. Ẹ má ṣe fanfa pẹ̀lú wọn, torí kò sí ẹni náà wàláhi tàláhi tó lè bá Allahu jọ. Ẹ kó gbóhùn tí mo kà kalẹ̀. Ọmọ yìí ó mú lọ́mú ní àyàyà rẹ̀. Ṣé Ọlọ́run mú mú ni? Àbí yóò jẹun, yóò sùn? Ṣé Ọlọ́run ń jẹun ni àbí ń sùn? Àbí mo sì wí ni? Ṣé o kò lè bá a jó kọ ibi tẹ́yìn ń rò lọ nǹkan ni wọ́n ń sọ pé ẹnìkan bá sọ ara rẹ̀ ní Allahu. Kò lẹ́ni tó lè jẹ́ Allahu, kò sẹ́ni tó lè jẹ́ Ọlọ́run. Ta ló lè jẹ́? Kò sí. Torí ní tí ń ṣe kò sẹ́ni tó lè ṣe. N rò pé Yorùbá mi yẹ àti ọmọ tá a bí àti gbogbo àwa tá a wà láyé pátápátá àti bàbá ẹni gbogbo wa padà sọ́dọ̀ ta ni? Sọ́dọ̀ Allahu yìí, wọn Ọlọ́run tó dá gbogbo wa. Sọmọ ní òwà gbà wá sọ́dọ̀ tẹ̀m̀bàrà jẹ́. Ẹ fẹsẹ̀ wọn lẹ̀ fún wọn. Gbogbo àwọn nígbà tá a ní mọ́mọ́ láyé àsìkò àná mọ́mọ́ sallallahu alaihi wasallam. Nígbà táwọn kèfèrí wá bá pé àníwẹ̀rẹ̀ ànábì o, afẹ́kájọ máa ṣe ẹ̀sìn, tẹ́ ń bá ń ṣe tí ká máa bá yín ṣe, tí àwa náà bá ń ṣe tiwa kẹ́ mọ́ wá. Ọlọ́run sọ fún pé qul ya ayyuhal kafiruna la a'budu lakum dinukum waliya din. Ẹ̀sìn tiwọn ni, ẹ̀sìn tiyín ni. Ẹ̀yin lẹ́ ń fa gbogbo wàhálà ilẹ̀ ń tọ̀pá àwùjá àwọn mùsùlùmí. Ẹ fi ẹ̀sìn wọn lẹ̀ fún wọn, ẹ gbójú mẹ́sìn yín. Jihadi tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ti jà tipẹ́ ó ti kọjá. Ẹ̀yin ní kẹ́ máa ṣe àtúnṣe rẹ̀. Ànábì Muhammad sallallahu alaihi wasallam kì í ṣe èèyàn ẹniwà pẹ̀lẹ́ ni. Pẹ̀lú sùúrù ló fi tò Islam, pẹ̀lú sùúrù ló fi wá àwọn èèyàn, làwọn èèyàn fi ń wá sínú Islam. Kì í ṣe pẹ̀lú agídí àbí mo mọ̀ tán, mo gbọ́ tán, mo mọ̀ tán, mo mọ̀. Ẹ̀sìn tẹ́ ẹ̀ mọ̀ ń pa rẹ̀ tẹ́ ń sọ̀rọ̀ rẹ̀. Ẹ̀yin lẹ́ ń dá wàhálà ilẹ̀. Ẹ dákun ẹ̀yin ọmọ wa nú ẹ̀sìn Islam. Ẹ má kó rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ bá Islam pẹ̀lú bẹ́ẹ̀ ń ṣe ń lọ ń tọpinpin ẹ̀sìn wọn. Ẹ fẹ̀sìn wọn lẹ̀ fún wọn, káwọn náà fẹ̀sìn tiwa náà lẹ̀ fún wa. Ọlọ́run náà bá nìkan ló mẹ́ni tí ó là, ó nìkan ló bá kan ṣoṣo tó mọ ọ̀tún àtòsì, òun ló mọ lóòótọ́, òun ló mọ onírọ́. Ọlọ́run ní padà lẹ́yìn gbogbo wa.
gbogbo ẹni tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ àbí tó fẹ́ sọ béèrè nǹkan àbí kejì ó lè bá mi sọ̀rọ̀ àbí kó WhatsApp mi lórí 080 366 73130 mashallah.